ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ díò tó tún jáde o gbogbo ọmọ Yorùbá ẹ wá gbọ́ díò tó tún jáde ọdún èyí ò kìí ṣe ọdún tó sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho ọdún ilé ò sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams o olóyè Sunday Igboho ọ̀rọ̀ olóyè Sunday Igboho ló wà nínú ọdún yẹn ọ̀rọ̀ olóyè Sunday Igboho ló wà nínú ọdún yẹn ẹ jẹ́ n play fún yín. Oòduà àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko orúkọ mi ní Sunday Adébáyọ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Sunday Àárọ̀ struggle Yorùbá nation àjọ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kò ṣe pé wọ́n pò wá sínú ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa ṣe rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fojú sí ọ̀nà gbábẹ́ òun làwa ṣe jáde lánàá ta fi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu ta lọ declare fún torí pé kò sọdún yìí kò sọdún tó lọ tí Sunday ti rán mi Sunday Igboho tó ti rán èmi Sunday Àárọ̀ tó ti rán mi lọ sí ọ̀dọ̀ Bọ́lá Tinubu tí ó dẹ̀ rò pé báyà mi ò jíṣẹ́ mo ti jíṣẹ́ tó iṣẹ́ yẹn ti kan Bọ́lá Ahmed Tinubu lára ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ó ti rán bàbá wa Muyideen Bello Ajani ó ti rán wọn lọ síbẹ̀ ó ti rán ọba Olúgbọ́n lọ síbẹ̀ tí proof wà ìjáde ta jáde lánàá tó bá lóun mọ̀ ń pa òun parọ́ ni gbogbo nǹkan tó lọ́wọ́ bá fi jẹ̀dá yà kó fi jẹ ẹni tí ó bá ń parọ́ láàrin mi àti ẹ̀ níyà kábàkọ́ fún wa tí Sunday ń kó àwọn Sunday Igboho tó ń kó àwọn ọmọ Yorùbá lọ irọ́ ni ṣebí sọ́gun tajọ́ ń ṣe ni níjọ́ tó ń àtàkì ilé ẹ̀mí àti ẹ̀ nìkan náà jọ lọ sí Kútọ́nù èmi mo gbádọ́ dé Kútọ́nù so kọ́lọ́hún kó ṣàánú wa sọ́gun ó ti sọ sọ́gun ọmọ Yorùbá ti sọ di alternative rẹ̀ láti máa fi gbàwó lọ́wọ́ ẹrú gbàwó lọ́wọ́ Làkàṣègbè títí dọ́rọ̀ ọ̀dọ̀ àwọn olóṣèlú tí proof ẹ̀ wà lọ́wọ́ títún tiwa táwa lè mú jáde sọ̀rọ̀ mi yé lọ́sùgbọ́n náà dìbò Ọ̀ṣun state ó ṣe Fádélékè àwọn ọmọ ẹ̀ wà ń bẹ̀ àwọn proof wà ọ̀dọ̀ àwọn bàbá Ayọ̀ Adébánjọ ó rán ìyàwó ẹ̀ lọ gbowó ń bẹ̀ ìyàwó ẹ̀ ìyá Ayọ̀ ó rán lọ gbowó ń bẹ̀ tí wọ́n proof ẹ̀fẹ́ mi tó mọ iye tó ti gbà mẹ́ tó lè fún wọn lọ́kàn balẹ̀ mẹ́ pé àwọn aṣẹ́ fún Peter Obi ṣé ó lè ṣe fún Peter Obi ni ó léèyàn tó kó fún tí ó kó lẹ̀ fún Peter Obi àwọn alákérò wa wá sínú struggle Yorùbá nation ó ti pẹ́ táwa ti wà nínú struggle ṣùgbọ́n a rò pé bóyá pé ọ̀nà wà ń bẹ ni ìbúra tó bú fún àwọn ìbúra ẹ̀kẹ́ ìbúra ẹ̀tàn ni so now ọgbọ́n owó tó ń gbà kiri lọ́wọ́ àwọn olóṣèlú lọ́wọ́ àwọn Shina Peller lọ́wọ́ àwọn ọmọ Yorùbá mi náà tàtà ọmọ Yorùbá tàtà mi tó ń rò pé bóyá kí ni nǹkan tó fi ṣe ọlọ́fin ránlẹ́ sí Germany òfin kọ́ shopping complex sí ìwé ìbàfò òfin kọ́ duplex Òṣogbo ìyàwó ẹ̀ náà kọ́ ó kọ́lé sí Ẹdẹ gbogbo púfẹ̀ lọ́wọ́ lọ́wọ́ fídíò wà lọ́wọ́ wa ẹ jẹ́ kó di during the week ọ̀sẹ̀ tá a máa mú yìí kó tó dìbò a sì wọ́ press conference gbogbo proof bó ṣe ń gbowó lọ́wọ́ lọ́sẹ̀ àkáǹtì tó fi ń gbà gbogbo ẹ̀ là á mọ̀ tẹ́mi yìí gangan tí mo ti bá gbà rí tó ti rán mi lọ sọ́dọ̀ olóṣèlú ṣùgbọ́n ṣé mo rí pé kọ́lọ́n kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ nǹkan tó kàn èyí tá lọ ṣe lánàá tá lọ declare fún Bọ́lá Ahmed Tinubu ẹni tó bá ronú jinlẹ̀ dáadáa á mọ̀ pé àwa ò fi Yorùbá nation lẹ̀ a gbọ́dọ̀ kú fún ọ̀nà méjì ni ṣé ká tún lajú sílẹ̀ kí Àtíkù tó wá ṣe president tí Fúlàní lọ Fúlàní tún dé Fúlàní náà ló ń pa wọn lẹ Yorùbá àwọn oníṣẹ́rú ẹ o proof ẹ wà ibi tó ti pèèyàn tó ní kán lọ bọ́ọ̀hún bá Àtíkù bóyá wọn máa rówó gbà lọ́wọ́ Àtíkù fóun àwa gbogbo proof ẹ lè wá sọ fún yín àwọn oníparọ́ mọ́ tó ẹni tó wá bí alẹ́ máa ń balẹ̀ lọ ni ẹni tó bá ládùúgbò tán ló máa parọ́ tí ó máa parọ́ tó máa ṣépè rọ́ ṣùgbọ́n àkọ́mọ́ wọn gbọ́ pé bí lọ́ba lọ lógún ọdún ọjọ́ kan tó ṣe báyìí lóòótọ́ bá àwọn proof ẹ wà lọ́wọ́ ru tàwa tá a tù síta tó bá tásìkò because kò sọgbọ́n láàfin ní tù síta náà torí ìwọ tó rán wa alákàlà bẹ́ẹ̀ Tinubu ló wà ń jọ rẹ̀ kí ní gangan a lọ síbẹ̀ àwa gbé personality tiwálẹ̀ àgbé orúkọ tiwálẹ̀ a lọ síbẹ̀ on behalf of your name àgbówó lọ́wọ́ àgbébọ́ ní ẹ fún wa lówó no báwo lẹ́sẹ̀ bá release Sunday Igboho lásán
kó bọ́ síta kó jọ kó sọ síta pé òun ò rí mi lọ síbẹ̀ mi Sunday Adébáyọ̀ alias Arọ kò rán mi lọ sọ́dọ̀ Tinubu tí mo ti lọ bá àwọn èèyàn Tinubu tí ò bá rán níbùdó nínú ọdún tàwa yóò sì pè mí kí n bọ̀ wò kí tó bọ̀ lọ síbẹ̀ nígbà tí ewé bá parí ọjọ́ bá parí ìjà tó wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo bẹ́ẹ̀ jẹ́ ń gbọ́ mo sọ gbogbo ó tẹ̀ ń gbà tẹ́ ẹ̀fẹ́ nìkankan tí wọ́n ń dáná owó yé wa ọyọ́ lọ́hùn ṣùgbọ́n ìyẹn kọ́nà owó kọ́nà wà áfítà bọ́mọ Yorùbá ṣe mọ́ pọ́lẹ̀ ní oko ẹrú ni so gbogbo púpù àwọn kan tó ń fowó ìṣàwọ́ àgbè gbogbo ẹ̀ síta tí ò sí lọ́nbẹ̀ tàbá paramọ́ kó lọ́n fi àjọ tàbá paramọ́ ẹ máa gbogbo ẹ̀yẹn so bọ́rọ̀ tèmi ṣe jẹ́ ní èmi àwa tá a lọ sí kíní àròjinlẹ̀ ní ó sì mọ̀ ń pa ẹ̀ tọ́lá ní kókó lọ́bẹ̀ last week tó ń dẹ̀ fún lábọ̀ pé àlọ́ nǹkan bàbá lọ́lọ́ ṣe ta ní ta dẹ̀ tí wọ́n dẹ̀ sọ fún pé wọ́n lọ tí wọ́n bàbá mú ìdú ìbélò náà wá rí ó dẹ̀ ti rán ọba Olúgbọ́n wá rí àwọn àlọ́bẹ̀ kálọ̀ dé ládé ni so ó fẹ́ yí ọ̀rọ̀ mọ́ wa lórí ṣùgbọ́n àwa ó sọ gbogbo tó ṣẹlẹ̀ kó tó dìbò níjọ́ sátọ́dé tó ń bọ̀. ṣé ti rí nǹkan tí mò ń pariwo gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún mi Adéọmọdé lórúkọ mi màá kọ́kọ́ fẹ́ kíkan yé yín pé tí ewúrẹ́ bá bojú wẹ̀yìn ó máa ń fi èpè fẹ́lẹ́pè ni o tágùntàn bá dẹ̀ bojú wẹ̀yìn á fi èpè fún elépè ẹrù tí tẹ̀tẹ̀rẹ̀ gùn bá di orí ara ẹ̀ báyìí ló máa ń fi rù gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún Adéọmọdé èpè yẹn máa jẹ́ tiyín àti ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń wúre tẹ́ ń ṣàdúrà fún Adéọmọdé àdúrà yẹn ire yẹn á jẹ́ tẹ̀yìn àti ọmọ yín bẹ́ẹ̀ ló máa jẹ́ torí wọ́n ní akitipi lógun lórúkọ tá a pọ̀ràn àfàlẹ́sẹ̀ falúkọ tá a péjọ àfàlómìnira lórúkọ tá a kókù àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ní tí n bá ti mọ orúkọ àwọn nǹkan kò ní ṣe mí mo mọ orúkọ wọn nǹkan kò ní ṣe Adéọmọdé ṣé kí ni nǹkan tí mò ń sọ níbẹ̀rẹ̀ àwọn fídíòs nígbà tí wọ́n máa bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams àtòlẹ́ Sunday Igboho mo ní tàbá múra ọ́díò tó máa jáde máa pọ̀ mo ní tàbá múra ọ̀rọ̀ ẹ̀ máa di sọ atayanyan mo ní tàbá múra ọ̀rọ̀ atabalẹ̀ atabánà nígbà yẹn mo wá ń pe àkíyèsí àwọn bàbá wa àwọn lọ́balọ́ba sí ọ̀rọ̀ yìí pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ro ti ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n parí ọ̀rọ̀ yìí àwọn bàbá yẹn dẹ̀ gbìyànjú ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń tẹ̀lé olóyè Sunday Igboho àtẹ̀yin tẹ́ ń tẹ̀lé bàbá wa Ìbà Gani ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ṣẹ́ẹ̀tì nìkan tí mò ń sọ ẹni tó sọ̀rọ̀ ẹni wọ́n ń pè ní Sunday Arọ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ àgànlàndì ẹ̀rí inú ròde ó súnmọ́ Ìbà Gani ó dẹ̀ súnmọ́ olóyè Sunday Igboho ṣẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó tú ó jẹ́ òótọ́ ó jẹ́ irọ́ èmi ò mọ̀ ojú mi ò tó ó jẹ́ òótọ́ ó jẹ́ irọ́ èmi ò mọ̀ ojú mi ò tó ṣùgbọ́n irú nǹkan tó wà ní ọdún yìí ọgbọ́n ẹ̀ ìgbà ẹ̀ sì ń bọ̀ ń ta tó tún máa worst jùlọ ìjọ la fẹ́ ṣe lè dá nílẹ̀ Yorùbá sọ pé ìgbìmọ̀ ọ̀tẹ̀ bá ti ń pàkan nìkan ń wú àwọn tó jẹ́ ọ̀tá Yorùbá àwọn yẹn ń múra lójoojúmọ́ wọ́n design strategies tó máa fi yọ sí wa ṣùgbọ́n àwa sì là ń jà tá à ń bára wa jà tá à ń bára wa fadúkú tó máa padà tún yọ sí wa àtúwọ́n máa pariwo pé Ọlọ́run rọ́mọ ẹbí ìjọba la fẹ́ sílẹ̀ dá nílẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ tí ọ̀gá wa Sunday Arọ sọ yìí ó jẹ́ òótọ́ ó jẹ́ òdodo èmi ò mọ̀ o ṣùgbọ́n tẹ́ bá wo bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ wọn kalẹ̀ wọ́n sọ gan pé àwọn làwọn drive olóyè Sunday Igboho lọ sí Kútọ́nù èmi ò mọ̀ bóyá òótọ́ mi mọ̀ bóyá irọ́ ni ṣùgbọ́n ṣe mọ̀ pé wọ́n dá orúkọ wọn bẹ̀ wọ́n dá orúkọ wọn dẹ̀ ń fọwọ́ gbáyà pé nǹkan táwọn ń sọ òkodoro ọ̀rọ̀ ni tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí ó ti ń di sọ atayanyan tó bá yá ọlọ́màjẹ kó di nǹkan tó wò ní ká mọ́ ńgbà tí mo dẹ̀ ń sọ fẹ́yìn bloggers sọnù tẹ́ rò pé ilẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ ẹ̀yin nìkan lẹ́mọ̀ ọ̀rọ̀ sọ ẹ̀yin nìkan lẹ́mọ̀ ètò ṣe mo ní kẹ́ ẹ dẹ̀yìn bẹ́ẹ̀ nísìnyí báyìí àwọn tó jẹ́ olólùfẹ́ Ìbà Gani náà tí wọ́n fẹ́ máa leak àwọn àṣírí tó wà lọ́wọ́ wọn
ìgbà tó fẹ́ rẹ ẹ̀yìn nìjà ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. ẹ wo bàbá Èkìtì, ẹ wo nǹkan tó tún gbé jáde, ẹ wo tí àmì Ọlọ́run tí bàbá Èkìtì fẹ́ mú sí. àmì Ọlọ́run wà lára àwọn aṣáájú ẹ̀sìn tó ń pè fún àlàáfíà nílẹ̀ Yorùbá. nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀, àmì Ọlọ́run wà lára wọn tí kò fẹ́ kí ọ̀rọ̀ yìí kó escalate. and kàkà kí ẹ wá tẹ̀bátẹ̀ lè lísìn sí kẹ́ẹ̀dẹ̀ dákẹ́yìn, ẹ tún drag àmì Ọlọ́run nísìn, ẹ tún drag ẹ tún fẹ́ sọ́dọ̀ta. bẹ́ẹ̀ ṣe ń ṣe fún èmi náà tó yẹ pé lórí gbogbo fídíò mi torí pé à ń pè fún àlàáfíà ìpìlẹ̀ ń ṣẹ́. kí lẹ fẹ́ gbà ń bẹ́ẹ̀? kí lẹ fẹ́ gbà ń bẹ́ẹ̀? dó Yorùbá ti sọ wípé ilé tó bá ń tòrò, tílé kan bá ń tòrò, ọmọ àlebẹ̀ ni ò tí dàgbà o. kò sí bí Yorùbá ṣe máa pọ̀ tó báyìí náà tá à ní rí àwọn èèpọ̀ nínú àlìkámà wa. because ó yẹ kẹ́ ẹ rò ó pé agenda Yorùbá ó yẹ kó ju personal agenda yín lọ or individual agenda yín. and kí ló yẹ kó jẹ́ priority wa ni bí ètò ààbò ilẹ̀ Yorùbá ṣe máa dánrìn sí tá a máa fi kúrò nínú hílà yìí lọ. so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wọ́n ń rúná sọ̀rọ̀ yìí, especially ẹ̀yin tẹ́ jẹ́ bloggers Odùduwà Nation yẹn, irọ́ lọ́pọ̀lọpọ̀ yín ń pa, ojú ayé lẹ̀ ń ṣe, ẹ̀ nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú. pé tẹ́ bá nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú, ẹ̀ ní máa tán ọ̀rọ̀ yìí lọ. ẹ lọ gbogbo àwọn fídíò tí mo ṣe, mi fi ọjọ́ kan bú olóyè Sunday Igboho nínú ẹ̀, mi dẹ̀ fi ọjọ́ kan bú Ìbà Gani, torí àwọn afẹ́ kọ̀rọ̀ parí ni. ẹ̀yin lẹ̀ ń bá síta lójoojúmọ́ tẹ́ ń bú ààrẹ Gani Adams, tẹ́ ń bú gbogbo èèyàn tó bá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, tó bá ti yìnyín, tó pọ́n yín, ẹ máa bú ẹnìyẹn ni. ṣùgbọ́n ẹni tó bá kẹ̀tẹ́tẹ́ jáde tó bẹ̀rẹ̀ sí pọ́n yín, tó ń pọ́n yín ẹsẹ̀ rí ẹsẹ̀ ibi, tó sàn pọ́n yín, inú yín máa dùn sẹ́niyẹn ni. and I would never do that. mi ní pọ́n anybody ní pọ́nkúpọ́n. so ọjọ́ sì ń gbọ́, so ó máa bẹ́tà ń sìn kẹ́ ẹ sowí agbẹjẹmọ́wọ́. ọdún pọ̀ tó ń bọ̀ o, àṣírí pọ̀ tó ń bọ̀. mi ní kẹ́ má bú mi, mi ní kẹ́ má ṣépè fún mi o, I don't fucking care. mi ní kẹ́ má bú mi, mi ní kẹ́ má ṣépè fún mi. so ẹ ṣọ́ra, ẹ má tan ọ̀rọ̀ yìí kọjá nǹkan tó wò ní ká mọ́. now ẹ ti involve Ìyá Onítìrì, ìyá ta ló ṣe I think Lady K ló ṣe program yẹn last 4 days. ó ti gbé Ìyá Onítìrì wọnú ọ̀rọ̀ yìí. mi mọ nǹkan tó kà Ìyá Onítìrì nínú ọ̀rọ̀ yìí. bàbá Èkìtì náà tó ti mú àmì Ọlọ́run wọnú ọ̀rọ̀ yìí, bàbá wa àmì Ọlọ́run wọnú ọ̀rọ̀ yìí, kí ló kàn wọ́n? tó bá yẹ ẹ̀tún mẹ́lòmí wọnú ọ̀rọ̀ yìí. ṣé ẹ ń fẹ́ kí nǹkan parí ni àbí ẹ̀tún fẹ́ kó máa le sí? ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá, tẹ́ ń fẹ́ kí àlàáfíà jọba, ẹ bá wa sọ fún wọn kí wọ́n já mi lórí ọ̀rọ̀. that is my concern. kán já mi lórí ẹ̀. tẹ́ bá jẹ́ fẹ́ sọ̀rọ̀, kán sọ̀rọ̀ lórí bí àlàáfíà ṣe máa jọba láàrin olóyè Sunday Igboho àti Ìbà Gani. so àwọn méjèèjì wọ́n lè ṣiṣẹ́ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. nǹkan tí a fẹ́ nìyẹn, ẹ bá wa bẹ̀ wọ́n, kán má máa wá síta wá máa bú anybody mọ́. kájọ máa pè fún àlàáfíà yẹn. ọ̀rọ̀ Yorùbá ló jẹ́ àwa lógún, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló jẹ́ àwa lógún. Ajọmọdé ni orúkọ mi. ẹ bá mi pín fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò yìí, ẹ dẹ̀ bá mi subscribe sí YouTube channel mi Ajọmọdé TV. ire, ó dàbọ̀.